gúnugún ìkú léwé o ọba wá dàgbà wá darúgbó ọba. kábíyèsí ọba wa mo ṣí fìlà forí adé mo yí ká ọ̀tún mo yí tòsì sí kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ kó jẹ́ kó dókínní olórí ó ṣiṣẹ́ bí káṣẹ pẹ́ lẹ́nu ẹ kú ewu ọjọ́ ìbí ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lálàáfíà ara ọba wa adéyẹyẹ ògúnwùsì ọ̀ní ọ̀fìn Ifẹ̀ ọ̀jájá kejì ni mò ń kí o wípé ẹ kú ewu ọjọ́ ìbí ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé dandan ọmọ olódò kan ò tẹ́rẹ́rẹ́ ọmọ olódò kan ò tàràrà ọmọ olódò kan tó ṣọ̀wéréke tó ṣọ̀wéréke tó dẹ́yìn ìkùlé ọ̀ṣilẹ̀ tó dá bàtà ó dẹ́yìn ìkùlé akélawẹ̀ ó dòkun ó ní pẹ́lẹ́ ò gbọ́dọ̀ bùbọ́jú bẹ́ẹ̀ làbèjì kan ò gbọ́dọ̀ bùwẹ̀ ìran oníṣọ̀bọ̀rọ̀ ọlọ́pọnmi odò náà gbẹ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ni a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òdáyé ẹni bá bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òdáyé ẹbọra burúkú ní bọ́rú wọn láṣọ lọ ọmọ onílù kan ọ̀bá bá ti rí bá ọmọ onílù kan ọ̀bá bá ti rí bá kábíyèsí ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jalẹ̀ bámúbámú ọmọ ayíkítí ogun o ọmọ ẹ̀tí ìrí ogun ó tayé so bí igbá ọmọdé gbé o ẹ ti ṣọdún èyí ẹ ṣèmí ìsílọ́lá ọlọ́run ọba a tún fẹ́ kókó yìí dúpẹ́ bẹ́ẹ̀ ṣe gbà wọn ọmọ wa lọ́wọ́ òyìnbó tó ń fi wá ṣẹrú o àwọn ìlú bíi Lebanon Saudi Arabia Libya Oman bẹ́ẹ̀ ṣe ní kó máa kó àwọn ọmọ wa tó bà ń bẹ̀ tí wọ́n ń ṣerú padà bọ̀ wálé ẹ láwọn ọmọ Yorùbá ò sì fẹ́rú kí wọ́n jáwọ́nù fífi wá ṣerú kiri adúpẹ́ kábíyèsí ẹ̀ pẹ́ fún wa ọmọ òníyàn kú mọ́ yín lọ́wọ́ olórí ó ṣiṣẹ́ ẹ̀bí ìrùkẹ̀rẹ̀ yóò sì jẹ́ yóò dókínní táṣe ó pẹ́ lẹ́nu bàbá fún wa Kẹ́hìndé Òkórẹ́fọ́ Adélàjà lóró mi ṣe ìwì sọ́dọ̀ bàbá ó ní kí n bá wọn kí yín kú ọjọ́ ìbí aláṣẹ Make Me Elegant Foundation next level year manufacturer Kẹ́hìndé Òkórẹ́fọ́ náà ni ẹ wá gbọ́ tó bá níta lọ́kọrin ewì sí yín létí Prince Adéníyì lèmi jẹ́ áńgẹ́lì ọ̀rọ̀ kan rèé láàrin gbogbo pèdèpèdè.